Adémọ́lá ṣe lè sọ wọ́n dáadáa tí Muhammadu ṣe tó jẹ́ pé tá a bá gbọ́ orí wa máa wú láti ọ̀dọ̀ yín àwa gan lè gba ẹ̀sìn Islam. Ẹ ṣé bàbá. Ẹ wò ó kò ní bàjẹ́ fún gbogbo wa lápapọ̀. Ṣé rí ìtẹ́mi kan tí mo kàn rí ń bẹ̀ ni wípé ṣé rí tá a bá ti ń sọ àwọn irú nǹkan báyìí tẹ́ bá fẹ́ kéèyàn gbọ́ yín lágbọ̀ọ́yé bóyá ẹnìkan òun náà ń dìfẹ́ǹdì àwọn nǹkan kan ẹ dákun ẹ má jẹ́ ká máa fìbínú bóyá ká já wọn bọ́ tàbí ká mùtù wọn tàbí ká máa sọ̀rọ̀. Adémọ́lá mo ti pé a ti bá wọn wí fún yẹn má bínú ẹ jọ̀ọ́ má bínú sá. Nǹkan kan tí èmi kàn fẹ́ Mr. Adémọ́lá ẹ pàṣẹ àpòsọ̀dọ̀ tí a ní kẹsọ̀ dáadáa tí ọ̀dọ̀ tí yín náà ló fẹ́ bọ́ sí ọ̀dọ̀ yín náà mo fẹ́ bọ́ sí. ẹ ṣé ó yá. Nǹkan kan tẹ́mi kàn fẹ́ sọ níbi ibẹ̀ ni pé ẹ dákun torí títọ́ lọ́hùn kí ni ta fẹ́ gbà ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kí la fẹ́ gbà ń bẹ̀ ní ilẹ̀ Yorùbá wa èmi ò ríbi tí àwa mùsùlùmí Yorùbá tá ti ń pa ara wa tí Haúsá bá ń ṣe tiwọn lọ́hùn ilẹ̀ Haúsá nìyẹn àwọn tó dẹ̀ ń pa èèyàn yẹn tó pera wọn ní Boko Haram kankan yẹn tó pera wọn mùsùlùmí wọ́n pa mùsùlùmí wọ́n pa kìrìsìtẹ́nì àwọn èèyàn ò jíjẹ sí o àwọn èèyàn ò jíjẹ sí Nàìjíríà ń jagun lọ́wọ́ ni ọ̀tá àfúrá Nàìjíríà ń jagun ni because Haúsá máa ń gbèjà ara wọn ni. ẹ kọ́kọ́ bá wa ẹ ṣàlàyé nípa ti Muhammadu yẹn ẹni sùn ẹ ṣàlàyé tí mo fún. ṣe rí nípa ti Muhammadu tí ẹ dẹ̀ ń sọ nípa ti tiẹ̀ nítorí pé nǹkan ni mo gbéṣẹ́ ràn Ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo wa ló gbéṣẹ́ ràn. ẹ kàn sọ dáadáa tó ṣe sẹ́ dáadáa tẹ gbọ́ nípa ẹ kàn sọ fún wa. ẹ máa gbọ́ mi ní nǹkan kan tí mo lè sọ nípa ti tiẹ̀ nítorí pé nǹkan mo gbéṣẹ́ ràn látàrí ànábì Adam tí Ọlọ́run tó ti ṣẹ̀dá gbogbo wa. Mr. Adémọ́lá ẹni sùn Mr. Adémọ́lá tí yín tẹ̀yìn sọ yẹn lẹ́mọ́ fẹ́ kí èèyàn sọ lórí ẹ dúró náà máa ẹni sùn náà ẹ ti ní ẹ̀rí sọ dáadáa tó ṣe nǹkan tí mo sọ ni pé ó túmọ̀ sí pé ẹ mọ̀ dáadáa iye ọkàn tí Muhammadu ṣe ó ṣe dàpọ̀ gbáyé ṣe dáadáa. Muhammadu ṣe dáadáa tó pọ̀. Òun náà ẹ sọ díẹ̀ fún wa nǹkan tá à ń sọ ẹlòmíì gba Islam látara yín. ṣe rí lára dáadáa tí Muhammadu ṣe ẹ máa gbọ́ lára dáadáa tí Muhammadu ṣe nígbà tí wọ́n gbé òfin kan wá tó sọ pé lẹ́ni tó bá ṣe ṣìnà wọ́n lẹ́ni tó bá ṣe ṣìnà wọ́n ní tẹ́ bá mú wọn ní kẹ́ sòkò pa ṣe ọ̀nà tẹ́ fi lè mú ẹni ṣìnà ó ní wípé bóyá ẹ rí ọkùnrin àtobìnrin tó wọnú ilé nìsín bóyá wọ́n wọnú ilé èmi dẹ̀ jókòó níbi irú ta mo rí wọn tó wọlé sókè tó lè rí ẹlẹ́rìí tó sọ pé ṣìnà ni wọ́n ń ṣe ó gbọ́dọ̀ fojú hàn ní igun mẹ́ta tó ti gbọ́dọ̀ fẹ́ èyí gbọ́dọ̀ rí ẹnìkan lọ́kàn kí n ṣẹ́wọ́ sí pé wá ọkùnrin kan àtobìnrin kan wọnú ilé bí báyìí kí n tún rẹ́nìkan bẹ́ẹ̀ náà kì í ṣe báyẹn nítorí pé tí wọ́n bá lo ṣẹ̀ríà pé ọkùnrin àtobìnrin ṣe ṣìnà ìtorí dìfẹ́ǹdì tó fi sáàrin yẹn nítorí pé kí ni tẹ́ bá rọ́kùnrin àtobìnrin tó wọnú ilé sìn bóyá wọ́n bára wọn sọ̀rọ̀ ni bóyá wọ́n bára wọn sùn ní kò sẹ́ni tó lè jẹ́jọ́ wọ́n dẹ̀ sọ pé tẹ́ ẹ bá dé kóòtù tẹ́ bá ní ẹrí lágbájá àti lágbájá wọ́n wà bí pé sẹ́ ẹrí wọn tán bára wọn sùn lára àwọn nǹkan tó mú wá Ọlọ́run tó ní kẹ́ ẹ má ṣe ṣìnà sọ́lọ̀ níyàwó tẹ́ lè gbà ní kò níyàwó torí ara wa náà ni ṣé ìwà àbàjẹ́ yóò pọ̀ ní ilẹ̀ Yorùbá wa ni àìmọye ìyàwó ilé tó jẹ́ alágbèrè àìmọye ọmọ míì tíyàn bí tó jẹ́ alágbèrè ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí à ń mú ìṣẹ́rí akànmí scotch torí pé èmi ò mẹ́ni tó ṣe ms bàbá nítorí pé mo máa ń wo program wọn púpọ̀ ní tèmi kàn sọ bẹ́ẹ̀ ni pé ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ní tó bá ti wo oníkálukú náà nínú ilé bàbá tó bí èmi lọ́mọ ọmọlé Olúbàdàn Abbas ni mí ẹ ṣe sùúrù ọmọlé Olúbàdàn Abbas ni mí nísàlẹ̀ Ìjẹ̀bú ní Ìbàdàn ṣé ń gbọ́ Yorùbá mi nínú ilé wa àwa náà ní àṣà a ní nǹkan tí àwa náà tó jẹ́ pé ní èèwọ̀ ilé wa ni nígbà tí ìyàwó mi bímọ olómi tútù ni wá ọ̀tọ̀ ní ẹ̀sìn o ọ̀tọ̀ ní ìṣe ilé èèyàn bí mo ṣe mi ò lè lo oògùn mi ì lè sọ yẹn because kí ni reason ó ní wípé Ọlọ́run dá ewé àti egbò sílẹ̀ ìwúlò rẹ̀ fún àǹfààní àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ni ṣé Yorùbá mi yé yín wọ́n wá ní ilé yín o ẹlòmí ò bímọ wọn ní alátẹ ni wọn ò gbọ́dọ̀ jẹ nǹkan elépo wọn ò gbọ́dọ̀ jẹ yọ ṣe mọ̀ pé à ń lò ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ní ìdílé ní kálukú ní tí wọ́n ń ṣe tó sì jẹ́ ìwọ̀ tó sì jẹ́ pé apá mọ́ à ń ṣe in tó ń jẹ́ kó mọ kémi la ni mo fi sọ pé ní kí la fẹ́ gbà mú gbogbo kìíní ẹ jẹ́ ká fi gbogbo kìíní lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ k'Ọlọ́run ó ṣèdájọ́ ayé ẹ dákun torí t'Ọlọ́run mo bẹ̀ yín wá ni ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jẹ́ fi gbogbo kíní sílẹ̀ ẹ jẹ́ ká máa fúnra wa ní ìmọ̀ràn bá a sì lè gbé ìsẹ̀mí ayé wa tá a fi ní sílẹ̀. Mr. Adémọ́lá náà
ẹ sọ̀rọ̀ kan ẹ ní pé Muhammadu pé ó ṣe òfin pé wá ní wọ́n gbọ́dọ̀ rí ẹlẹ́rìí tí wọ́n tó pa ẹni náà ṣẹ́gẹ́tì so àwa máa ń ṣe ìrànlọ́wọ́ mi báyìí mo ti rí i pé mọ tabanẹ́kẹ́ mẹ́rin wọ́n mọ̀ pé mi máa ń ràn yín lọ́wọ́ màá bá yín gbé ẹ̀rí nǹkan tẹ́ sọ jáde káwọn yẹn lè rí bí Muhammadu ṣe dá sí Suratu ní sẹ́fẹ̀ bá wa ṣí Sahih Buhari 1329 kí a kà fún gbogbo èèyàn. Ẹ ṣé Mr. Adémọ́lá, ìmọ̀ràn tẹ́ fún wa a máa tẹ̀lé. Kò sẹ́ni tó ṣe MS, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ṣe Àkànbí Ọlọ́ba, kò sẹ́ni tó ṣe mí, kò sẹ́ni tó ṣe Aláwọ̀ Big Joe Yawa, kò sẹ́ni tó ṣe gbogbo wa. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá a lè gbà kó wá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ báyìí kọ́ lọ́wọ́ Haúsá náà ṣe bẹ̀rẹ̀ Islam wọn kọ́kọ́ ń ṣe díẹ̀ ìgbà tó yá àwọn kan jáde bí Ṣàráfà ẹlẹ́nu wíwọ́, bí Mufti Oníbẹ̀lẹ́nu, bí Rashidi Wálé Olúwo bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ wá sí yẹn líle ẹni bá ń gbé jáde dàbí Suratu ní 70. mo wà ń bí mo wà á tì Sahih Buhari 1329 so ìgbà tó bẹ̀rẹ̀ wá sí yẹn líle láti bẹ̀ ni wọ́n gbàdí pé wọ́n ń para wọn. Ṣé káwá dákẹ́? Àwọn alìsúnà àti àwọn Súfì wọ́n ti ń jà, àwọn Sálàfì àwọn alìsúnà wọ́n ti ń bẹ̀rẹ̀, wọ́n ti di pé Sùmùrà nìwọ, alìsúnà nìwọ, Mọ̀ríkàsí nìwọ. Ṣé ká dẹ̀ dákẹ́ kí ọba tí pọ́ wọn dá para wọn kò bá dá wọn á pa ẹni tí ò ń ṣe Mùsùlùmí mọ́ o. So Mr. Adémọ́lá wọn ò ṣe wá bọ̀ a fẹ́ kílẹ̀ wá dàbí ilẹ̀ Haúsá. ẹ má bínú ẹ̀rọ mi létí àdìtì yẹn again. ilẹ̀ wo ṣe ní bàjẹ́ lágbára Ọlọ́run. So bí ò ṣe ní bàjẹ́ ni pé ká má dákẹ́ ṣẹ́gẹ́tì. So tẹ bá fẹ́ kílẹ̀ wá má bàjẹ́ ẹ̀yin ló yẹ kẹ́ tún máa ti wà lẹ́yìn pé ká máa lọ ní ká dákẹ́. Bàbá mi Ọlọ́run ní dáa lámọ̀rí gbogbo wa rú. Ṣe rí intel ládìsí yẹn ni Yorùbá yín yé mi. Ṣe wá rí intemi náà ń try láti sọ ọ náà ni ẹ máa gbọ́ mi. Intemi náà wá ń try láti sọ ńbẹ̀ náà ni wípé ṣe rí gbogbo tá à ń sìn àtẹni tó jẹ́ Mùsùlùmí, àtẹni tó jẹ́ Kìrìsìtẹ́nì, àtẹni tó jẹ́ oníṣẹ̀ṣe, Ọlọ́ọ̀ba náà ló ṣẹ̀dá gbogbo wa. Ṣùgbọ́n gbogbo bẹ́níkálukú ṣe lòsẹ̀mí ayé ẹ̀ Ọlọ́ọ̀ba iná lápadà jẹ́wọ́ lápadà jábọ̀ fún. Ṣé Yorùbá mi yé? Òun náà la máa jábọ̀ fún. Ẹ má bínú Mr. Adémọ́lá ẹ má bínú ó dá nǹkan tẹ́ sọ bọ́ ṣé mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run ṣé mọ̀ abẹ́ mọ̀. Ẹgbọ́n Yorùbá mi túmọ̀ Allah yẹn ni mo wá fẹ́. Ẹni mọ̀kàn ṣé mọ̀ abẹ́ mọ̀ a máa ṣàlàyé fún yín kẹ́ understand. Ṣé rí Allah yẹn èdè kí ni? Ẹ máa gbọ́ Allah Ọlọ́run ọba ni Allah. Ẹ wà bí mípé ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. Kí ni ìtumọ̀ Mr. Adémọ́lá ní Arabic? Kí ni ìtumọ̀ lédè Arab? Ẹ bí mípé ìdí tí mo fi sọ pé ní Allah òun ni Ọlọ́run. Ẹ farabalẹ̀ ọ̀rọ̀ Mr. Adémọ́lá Arabic kọ́ ni mò ń bá yín gbé. Allah kẹsọ yẹn èdè Lárúbáwá ni èdè Haúsá ni. Tí Haúsá bá fẹ́ pe Ọlọ́run wọn ò lè fi èdè Yorùbá pè é, wọn ò lè sọ pé ní Ọlọ́run. Ṣé Yorùbá mi yé yín? Wọn ò lè sọ pé ní Ọlọ́run. Bí Ìgbò bá pe Ọlọ́run kò lè sọ fún yín pẹ̀lú èdè Yorùbá pé Ọlọ́run. Èdè tẹ́níkálukú fi ń pè ọ̀tọ̀ọ̀tọ̀. Èdè Haúsá fi ń pè Ọlọ́run ní Allah. Ó ní Allah. Ṣé ń gbọ́ Yorùbá mi? Allah làwúsá ń pè é. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin bá wò pé bóyá Ubangidi tí wọ́n ń dárúkọ àwọn Kìrìsìtẹ́nì náà ń pe Ọlọ́run ní Ubangidi. Láwọn Kìrìsìtẹ́nì Haúsá àwọn náà pè ní Ubangidi. So àwa tá a jẹ́ Yorùbá àwa ní Olódùmarè a lè pè ní Ọlọ́run ọba a lè pè ní Ọlọ́run. Mr. Adémọ́lá ẹni sùúrù tí náà ni mo fẹ́ ṣe ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìjà àgbàlagbà sí mi mọ̀ àgbàlagbà lẹ jẹ́ ṣé ẹ ti gbọ́ rí pé ẹni tí ó bá ṣe àṣà ilé ẹ̀ ṣé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa ṣe ti gbọ́ rí? Tó ní tí wọn bá ṣe àṣà ilẹ̀. Ẹ̀ẹ́n tí ò ṣe àṣà àti ṣe ìdílé ẹ̀ ṣe gbọ́ pé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa ẹni náà. Ok, ìbéèrè tẹ́ béèrè yẹn máa dáhùn lórí rẹ̀. Ẹ dáhùn ṣe gbọ́ rí ẹ dáhùn. Máa dáhùn lórí ẹ̀ máa wá jù kan sí.
kí n Ó yẹ dáhùn ó yá ṣe ti mi gbọ́. ò gbọ́ rí Ẹ ṣé ń gbọ́ mi ẹ máa gbọ́ ṣé mọ̀ pé mi ò Allah gbọ́ ni rí ẹni tí ò bá ṣe wípé ìsìlámù mọ́. tẹ́nìkan ò bá sí Mr. Adémọ́lá, Allah lẹ́ni tó bá ń ṣe ìsìlámù tí ó ṣe ìsìlámù mọ́ ní kí wọ́n pa. ẹ farabalẹ̀ ẹ máa gbọ́ mò ń gbọ́ yín gbogbo ẹ̀ náà mo ti gbọ́ tẹ́ ti sọ kọjá pẹ̀lú àwọn tẹ́ ń béèrè ìbéèrè yẹn ṣé kan náà lọ́wọ́ ṣé kan náà làwọn méjèèjì bá yẹn ṣé kan náà wà ní wọn ń ṣe kan náà náà. MS tẹ́ bá wà ẹ bẹ́ẹ̀ máa ẹ jẹ́ gbọ́ kájọ ka ọ̀rọ̀ MS tẹ́ ẹ sọ kájọ ka ọ̀rọ̀ kínní fún wọn. ni ìdí tí mo MS kàn fi ẹ sọ kájọ bẹ́ẹ̀ ka ni kínní fún Mr. Adémọ́lá. Ẹ jẹ́ kájọ ka wọ́n ní Muhammadu ṣe òfin tó dáa ẹ jẹ́ ká fún wọn. Narrated by Abdullah. Abdullahi ó ń ṣàlàyé fún wa pé The Jews brought to the prophet a man and a woman wọ́n mú ọkùnrin Júù àtobìnrin Júù kan wọ́n mú wá bá Muhammadu. from among them who have committed adultery, illegal Wọ́n sexual ti ṣe intercourse. àgbèrè. He ẹ ordered, jọ̀ọ́ bátìrì fóònù mi ti lò 1% ló wà he ordered both of bátìrì them fóònù to mi be ti lò stoned to 1% death. ló wà Ẹ̀ka fatia ó máa fún ẹ̀ka fatia. Ó yẹ MS ẹ̀ka lọ yá. He ordered both of them to be stoned to death. Muhammadu dẹ̀ ní kí wọ́n lọ pa àwọn méjèèjì. Muhammadu ò lọ ṣèwádìí o, kò wá ẹlẹ́rìí mẹ́ta o, kò wá ẹlẹ́rìí mẹ́rin o. Ó ní kí wọ́n lọ pa wọ́n. Near the place of offering the funeral prayers beside the mosque. MS ibi tá a fẹ́ kọ́ gbọ́ nìyẹn. Wọ́n ní Muhammadu ṣòfin, òun á tún ní kọ́ lọ́wọ́ ẹlẹ́rìí. Ẹlẹ́rìí wo ni Muhammadu wà ń bí báyìí? Muhammadu pa àwọn ẹni ẹlẹ́dẹ̀ dànù. So fún bátìrì yín tẹ́lẹ̀ ó ti kú wọ́n bá ẹ̀ka kù sí kan fatia mẹ́ta ó máa fún. bátìrì yín kù wá ń bà Saudi níná ẹ̀yin ò níná. Saudi níná wọn ò níná kàkà kan tó fowó wọn tún náà ṣe wọn tún kó lọ Saudi. orí wọn ò pé Saudi níná wọn ò níná Kàkà kan ẹ̀yin kù wá ń bà fowó bátìrì tún yín wọn kù ṣe. wá ń bà ẹ̀ẹ́dẹ̀ tún sọ Kàkà Saudi kan níná ẹ̀yin ò níná orí àwọn àgbàlagbà yìí ti burú. ẹ wo bá fẹ́ Má bò wọn ẹ jọ̀ọ́ ẹ má bò wọn. kàkà kan Mr. fowó Adémọ́lá wọn ẹgbọ́n sókè ẹgbọ́n sókè. wọn fi tún lù ṣe wọn tún kó lọ Saudi. Ọlọ́run má ṣe mí lákò tí létà. Okay, Mr. Adémọ́lá. ṣe rí èmi ò ṣe ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ kọjá wípé Ọlọ́run yóò tó ní Mr. kálukú Adémọ́lá sọ́nà bó ẹ sì sọ̀rọ̀ jẹ́ sí àdìtì yìí ẹ sọ̀rọ̀ sí àdìtì yìí ẹ má sọ̀rọ̀ kankan ẹ sọ̀rọ̀ sí àdìtì yìí. Mr. Adémọ́lá ṣẹlẹ̀ fún wa mo $1 kí billion. gbogbo ilé o a kó ètò. ẹ tí ì mọ mi mẹ́ ẹ tí ì mọ nǹkan kan. Mr. Adémọ́lá ní àwọn ń bẹ̀ wá ká má ṣe mọ́ ẹ lọ bẹ̀ àwọn àáfàá yín ẹ lọ bẹ̀ Yusuf. èmi tí ẹni kó mú Yusuf tó ní Jésù jágbàdo ẹ lọ bẹ̀ kó má ṣe mọ́ ẹ lọ bẹ̀ Ustaz Jamiu pé kó má sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ ẹ lọ bẹ̀ gbogbo àwọn àáfàá yín kó má sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá mọ́ ẹni káwá dákẹ́. Àwa tá tí àìṣe and practice tá àti ìdè tá bá dé ẹ pé social media space láyé occupy everywhere both lórí ilẹ̀ everywhere la fẹ́ occupy ẹ̀rọ bá wá bá yín ṣeré. Yorùbá ti lajú fún ọdún tó ti pẹ́ kò ń ṣe 10,000 years kan tó bí Adam and Eve tẹ́ ẹ kọ sítórì ẹ̀ sínú ìwé bóyá wọ́n dá wọn lóòótọ́ bóyá wọn ò dá wọn lóòótọ́ àwa ò mọ̀ a dẹ̀ fẹ́ bá yín mọ̀ ṣùgbọ́n Yorùbá ti wà 10,000 of years kí wọ́n tó kí gbogbo àwọn pálapàla Abrahamic religion kan tó gbé ìtàn kan wá àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí wọ́n ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ìtàn wọ̀nyẹn ti exist ní different places in the whole world kí wọ́n tó kọ sínú bíbélì yín tá a bá ń sọ àwọn ìtàn míì nínú bíbélì báyìí a máa sọ pé ìtàn yìí farajọ ìtàn tá a ti gbọ́ rí nínú fà for thousands of years kí wọ́n tó kẹ́nìkan tó lọ hun ìwé yẹn jọ oríṣiríṣi ìwé dẹ̀ ló wà Chinua Achebe kọ ìwé báyìí àwa ò tí ì sí láyé nígbà tó kọ ìwé Biafra bẹ́ẹ̀ ni but tó bá fi di 200 years to come àwa ilé náà tún máa ti lọ
àwọn ọmọ tó bá wá nígbà yẹn ohun tí wọ́n rí nínú ìwé Chinua Achebe nípa Biafra war ni wọ́n máa believe. Wọ́n ní Chinua Achebe ti kọ́ ní 400 years ago pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní Biafra pé èèyàn 2.5 million ló kú. Kò ní sẹ́nibọ̀dì tá a sọ pé rárá o 1.2 million ló kú o, torí ohun tí Achebe kọ yẹn òun la gbàgbọ́ bí àwọn ìtàn inú Bíbélì yìí bó ṣe rí nìyẹn. Question tí mo kọ́ béèrè lọ́wọ́ yín lákọ̀ọ́kọ́ ni pé ẹ lè jẹ́ ọmọlúwàbí Yorùbá kẹ́ẹ̀dẹ̀ tún máa jẹ́ Kristẹni, kò possible. Ẹ lè mú méjì papọ̀. Ẹ lè jẹ́ ọmọlúwàbí Yorùbá kẹ́ẹ̀dẹ̀ tún máa jẹ́ Islam. Ẹ lè mú méjèèjì papọ̀. Tẹ́ ẹ bá jẹ́ ọmọlúwàbí, tẹ́ ẹ jẹ́ ọmọ òtù òjíire wa yìí, ẹ tún lè mú ẹ̀sìn àjèjì kan kẹ́ ẹ mú mọ́ra, torí gbogbo ẹ̀sìn àjèjì yìí wọ́n categorically state ẹ̀ fún yín pé wọn ò mọ̀ rán wọn sí yín o. Àyọjúràn òun làwa débẹ̀ bọ̀ ká tó sọ̀rọ̀ àyọjúràn yẹn má padà síbi ẹ sọ pé ẹnìkan mú development wá balẹ̀ Yorùbá. Ṣé ẹ ti wọ aṣọ òfì rí bàbá mi bá mi? Of course na mo ní. Ṣé ẹ mọ bọ́n ṣe bẹ̀rẹ̀ aṣọ òfì yẹn? Àwa Dá ìyá aṣọ òfì bẹ́ẹ̀ ni. a máa ń wún nìyẹn. Ṣé ẹ mọ bọ́n ṣe bẹ̀rẹ̀ yíyún yẹn? Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹyọ òwú ẹyọ kan. Ẹyọ òwú ẹyọ kan yẹn, ṣé ẹ mọye 1000 òwú tí wọ́n hun papọ̀ kó tó lè pé ọ̀pá 5 aṣọ tẹ́ra yẹn? Ẹ̀kàyè mílíọ̀nù òwú tí wọ́n so papọ̀ tán fi bíùdì ọ̀pá 5 àbí ọ̀pá 10 tẹ́ra tẹ́ fi rán agbádá yẹn. It's uncountable, èèyàn nílé ìka. Bí ọpọlọ àwọn bàbá wa ṣe rí nìyẹn. Èèyàn nílé ìka. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú òwú ẹyọ kan, wọ́n sì hun òwú yẹn papọ̀ tí ó fi di odidi ọ̀pá 10 aṣọ tẹ́yìn rà tẹ́ lọ fi rán aṣọ yẹn. Bí ọpọlọ àwọn bàbá wa bó ṣe rí nìyẹn. Ṣé mọ̀ pé òwú tó ń lò yẹn, ṣé mọ̀ pé igi ni nínú oko tó ń gbìn, tó hù, tó so èso, tó ṣe kinní kan, táwa ká èso yẹn wálé, tó wá go through different process kó tó di òwú aṣọ láìní táwọn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní hun, tó ṣẹ̀ fi wá di ọ̀pá aṣọ, tó ṣẹ̀ fi wá rán, tó di nǹkan tí ẹ̀ ń wọ̀. Mi ò mọ nǹkan tó ń kọ́ yín ní school tí àwọn bàbá wa yẹn ò tí ì kọ́ ẹ̀kọ́. Àwọn èèyàn dẹ̀ ti ń kọ́ ẹ̀kọ́ yìí nípa bọ́n ṣe ń hun aṣọ yìí fún several thousands of years. That's education. They've been educating people over and over and over and over. Ṣé ẹ ti rí ìlú gángan rí bàbá mi? Of course, yeah. Ṣé mọ̀ pé tán bá ń lu àwọn èèyàn mọ̀ kan tí ìlú yẹn ń sọ? Wọ́n máa fi ń sọ̀rọ̀ nìyẹn. Ìlú bàtà ń kọ́. Náà wọ́n máa fi ń sọ̀rọ̀ náà wọ́n máa fi ń kòwé. Ẹ dárúkọ tradition tí ẹ ti rí irú ìlú yẹn rí ní gbogbo world tí òde òní olónìí. Di òní olónìí, ẹ dárúkọ ìlú kan tẹ́ ẹ ti rí bàtà omele gángan tó kọjá ilẹ̀ Yorùbá. Bóyá British ló ń ṣe ni o, bóyá China ló ń ṣe ni o, nírú ìlú bẹ́ẹ̀. Àwa màlá ní odidi ìdílé kan ló máa ń dedicate ara wọn fún education bọ́n ṣe ń ṣe ìlú yẹn, bọ́n ṣe ń gbẹ́ igi ìlú yẹn, àti bọ́n ṣe ń lu ìlú yẹn. Àwọn àyàn ló ní. Àwọn tó ń hun aṣọ wọ́n ń hun aṣọ. Àwọn alágbẹ̀dẹ wọ́n ń rọ irin, wọ́n fi irin rọ ọ̀bẹ, wọ́n fi rọ ọ̀kọ̀, wọ́n fi rọ àdá, wọ́n fi rọ ọkọ́. Ṣé kí ló ń pè ní education nígbà yẹn sà? Ṣé nǹkan tó ń jẹ́ education kọ́ nìyẹn? Yes, you are correct. Wọ́n transfer ìmọ̀ yẹn from one generation to another. But you as an educated individual tó tẹ wá kàwé báyìí tẹ́ ẹ lè sọ òyìnbó lẹ́nu, ẹ ti wá mistake education yẹn pẹ̀lú language. Ẹni tó bá ti lè sọ òyìnbó lẹ́nu lẹ́yìn rí as educated fellow, bọ́n yẹn fẹ́ kẹrí nìyẹn o.
torí pé ohun tẹ́ ń pè ní wọ́n mú education wá fún wa ni pé àwọn ló jẹ́ kẹ́ lè sọ English language. àlẹ́ ilé ẹ̀ máa bọ̀ wálé gbogbo ọjọ́ máa wà lọ́yìn lé. Ọ̀bàràká kò tí ì kàn ẹ́ náà ó máa kàn ẹ́. Benili ẹ bá wọn fi kún àwọn tó ń gbẹ̀bí. Benili ẹ fi kún àwọn tó ń gbẹ̀bí. Mo máa débẹ̀ now àwọn èèyàn wa ti ń bímọ àsùn ojú ọ̀nà ẹnìkan ló ń bá wọn gé olubi ọmọ náà wọ́n dẹ̀ máa treat obìnrin yẹn kò ní ní infection ó dẹ̀ tún máa bímọ wọ́n bí mẹ́jọ mọ́mì tèmi bí mẹ́jọ mọ́mì tèmi ó bí mẹ́jọ nínú ọmọ lábíyè kò dẹ̀ sí hospital tẹ́jẹ̀ bá ń dá lára èèyàn ó ní ọ̀fọ̀ tá máa ń pè tẹ́jẹ̀ yẹn máa dá ó dẹ̀ ní ewé tá máa lọ̀ tá máa fún sí ojú egbò yẹn tí ẹ̀jẹ̀ yẹn máa dá. At the end of the day gbogbo nǹkan yìí kí ló ń pè education ni o àwọn èèyàn ń kọ́ ifá wọ́n transfer knowledge yẹn from one generation to another wọ́n dẹ̀ ń ha sórí wọ́n ha sí orí àwọn bàbá wa ní igbóòrò tán ti ń preserve igi òyìnbó kọ́ ló kọ́ wọn ní afforestation a máa ní ó ti dè wọ̀ obìnrin ò gbọ́dọ̀ wọ gbòòrò gégi àwọn obìnrin máa ń gégi dáná tí igi bá ti kú wọ́n gé wọ́n fi dáná tí igi bá kú wọ́n gé wọ́n fi ṣe àga wọ́n fi ṣe àtàpó wọ́n fi ṣe àpótí wọ́n fi kan pósí wọ́n fi ṣe oríṣiríṣiríṣiríṣi wọ́n fi kan ilé kò sí ìkàtà kì í fi igi gbígbẹ ṣe ṣùgbọ́n àwọn bàbá wa ò kì í fall down tree they will never deforestate their forest global warming everywhere the ozone layer is depleted and so on and so forth today because you want to make books àkẹ́ tó lè make ìwé ẹ gbọ́dọ̀ fall down igi àbí mo parọ́. Tòótọ́ ni. ṣùgbọ́n àwọn bàbá tiwa ó pè wọn ká máa bọ igi yẹn ó pè wọn ká so aṣọ funfun mọ́ ká fi preserve igi yẹn títí dí igi yẹn yóò fi so tí kékeré míì yóò hù ní ẹ̀gbẹ́ ẹ̀ kí wọ́n tó bẹ́ ẹ lulẹ̀ wọ́n ní igbó yóò ẹ gbọ́dọ̀ wọ́ bẹ́ o kò ó ṣe pé torí pé nǹkan kan wà ń bẹ̀ o wọ́n wá kó àwọn òòṣà kankan àtàwọn nǹkan ìṣẹ́ra ìlú kan wọ́n kó lọ nú igbó yẹn kò ó ṣe pé bóyá torí pé wọ́n lọ ń pa wọn pààyàn síbẹ̀ ṣùgbọ́n wọ́n fi dẹ́rù bà àwọn èèyàn ká má bàa pa gbogbo ẹranko inú igbó yẹn tán so tá bá ti ń kọ́ lẹ́sẹ̀gbẹ́ bí tá ń kọ́ lẹ́sẹ̀gbẹ́ bí tá ń dáko níbi tí ẹranko fẹ́ sá á sá lọ ibi tí igbó wà bọ́n ṣe preserve animal àti plant. ẹ̀ ń parọ́ Yorùbá máa fi hàn bọ orí ìgbà kan máa ń sọ̀rọ̀ yọrọ lẹ̀ ń pajà yọrọ lẹ̀ ń pa yọrọ ẹ jẹ́ kó dọ́mọ yẹn lọ ẹ jẹ́ kó dọ́mọ ẹrú yẹn lọ. kó tẹ̀ ń sọ yọrọ lẹ̀ ń pa yọrọ. ẹ jẹ́ kí a fẹ́ Benili ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yọrọ lẹ̀ ń pa yọrọ. Yorùbá máa fi hàn sọ̀rọ̀ ẹ ká ìgbà kan àtẹ̀sọ̀ yọrọ. ẹrú yẹn so Ọbàràká ṣí máìkì ẹ ṣé wọ́n fi dá díẹ̀ àbí ìyá ẹ ta ló fi ṣòro so dá wa lọ. ẹ̀yin ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe wá yìí ibi wọ́n ti bí àwa ilé onífà kò tẹ̀yìn sọ yọrọ lẹ̀ ń pa Ifá tó ń sọ yìí ọ̀gbọ̀dúfà òmò ẹ̀kan yọrọ ló ń pa òkè nǹkan bí ìzàwìn yẹn ìwọ tó ń sọ̀rọ̀ nípa Yorùbá tó wà nílẹ̀ Yorùbá èwo ló wà nù yín. àti dá ẹ lọ àní ṣé bàbá ẹ lọ fi ṣòro àbí ìyá bàbá ẹ kan sọ fún wa. ṣé ìyá ìyá tí wọ́n fi sọ̀rọ̀ ṣé ìyá tí wọ́n ló sọ èmi ò lọ fi ṣe wọ́n ló fi ṣe. wọ́n yìí fọmọ rẹ bọ rẹ ìyá. tàwa ni wọ́n lò nídìílé yín ta ni wọ́n lò. ìyá àti ẹ̀ ń lò àgbà bẹ́ẹ̀ ìyá àti àgbà bẹ́ẹ̀ ń lò. ṣe rí irú àwọn ọmọ báyìí àti mọ̀ wọn àwọn ọmọ tó ń tẹ̀lé àlá ni àti báyìí irú àwọn báyìí jẹ́. ṣé ojú mi lọ. àlá àti báyìí àwọn báyìí jẹ́ wọn ní ká wọn ní kó ó kàn ń sọnà náà. àló ojú mi lọ. báyìí ló máa ń dé boko haram. oko tí wọ́n fi ń dó màálù náà fi ń dóyà wọn. Balógun ọdẹrìn lọmọ ìbálẹ̀ Yorùbá. Ọbàràká ọjọ́ orí wa ń. ṣẹ́rí ọmọ tẹ̀ ń wọ̀ sí. àní kó máa bọ̀ wálẹ̀ Yorùbá tó ń jà fún kókó ní ìbò. ti bá yẹ̀sùn nínú ti bá yẹ̀sùn nínú. àní tó bá fẹ́ wá sílẹ̀ Yorùbá ló tó máa sọ̀rọ̀ àwọn làwọn wà lẹ̀ Yorùbá ibi tó wà yẹn kò lè jà fúnlẹ̀ Yorùbá ẹni tó bá jà fúnlẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ló máa bọ̀ kó máa bọ̀ wálẹ̀ Yorùbá. Bàràká ẹ̀ tó fẹ́ pàkúta sí. ó wà ní UK ó wà ní US ó jà fúnlẹ̀ Yorùbá. ẹ̀lú Ọbàràká. ọ̀dọ̀ òyìnbó ló ti ń jẹun. ẹ̀lú kí lẹ fẹ́ ọ̀fà wa ìfarabalẹ̀ ẹja sọ̀rọ̀ náà. ìsìn mo fẹ́ ọ̀fà gbogbo wa ní. ẹ wá béèbù lókè ni. mi ò wá béèbù. farabalẹ̀ bọ́n tẹ́mi kàn bẹ̀ jẹ́ ogun ọmọ ní pé gbogbo ò lè lọ lọ́nà kan náà
tó bá ẹni tí jẹ́ ó ṣe fún ó rọ́ọ̀nì ṣe fa ẹ̀ẹ́dẹ̀ ẹni tí ó ṣe mùsùlùmí ó ṣe ẹni tí ó ṣe kìrìsìtẹ́nì ó ṣe tiẹ̀ gbogbo ìtẹ́ ń sọ yìí ìlẹ́gà ni. Ọ̀bàràkà sọ̀rọ̀ kan ó ní wọ́n fi èèyàn bọ o àwa ni pé ṣé ìyá ayé ẹ lọ lò àbí bàbá ẹ kàn fún wa lẹ́rìí. Lọ tú èmi leléyìí gbórúkọ tí mò ń lò èmi ò fi parọ́ èmi ò dárúkọ ilé tiwa fún ọ ní Ọ̀yọ́ ìyá àti àbá rẹ wọn ó lò torí ìfọmọ rẹ. So irú ọmọ Fúlàní àwọn ọmọ Fúlàní tí wọ́n. àwọn ọmọ tẹ́ pé okó tó fi dó màálù náà lọ fi dó ìyá ẹ̀. ọmọ tó bọ́lẹ̀ yìí àwọn irú àwọn bàbá wọn ni wọ́n kù ní inú igbó Kwara tí wọ́n pa àwọn èèyàn ọmọkọ́mọ. So Bami, I'm still with you. So àwọn parents wa wọ́n ti ṣe gbogbo àwọn èèyàn tó bá ti wá sókè bẹ́ẹ̀ lè máa dá lóhùn ẹ̀kọ́ ọmọ ignore rẹ̀. Now odò tó wà ní ẹ̀jẹ̀ gbé mi síbí sìkò. Odò tó wà ní Àkúrẹ́ tó link Àkúrẹ́ sí kinní kan àwọn bàbá wa ti ń gé igi tó fi ń ṣe bridge tó fi ń ṣe oríṣiríṣi lórí àwọn nǹkan wọ̀nyí òyìnbó kọ́ ló kọ́ wa o cassava ti wà iṣu ti wà àwọn bàbá wa máa la iṣu wọ́n máa la ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa sa sínú oòrùn wọ́n máa sọ di èlùbọ́ wọ́n máa sẹ́ wọ́n máa ṣìvù ẹ̀ ó dẹ̀ máa di oúnjẹ àwọn kọ́ ló kọ́ wa ní separation techniques o àwọn kọ́ ló kọ́ wa ní industrial distillation o àwọn kọ́ ló kọ́ wa ní oríṣiríṣi nǹkan o ẹ bèrè kí báwo làwọn ará Iléṣà báwo náà ṣe ń wá sí Oǹdó báwo làwọn ará Ìkejì báwo náà ṣe ń wá sí Ọ̀wẹ̀nà báwo náà ṣe ń kọjá odò gbogbo nǹkan yìí báwo náà ṣe ń ṣe torí pé wọ́n mọ bọ́n ṣe ń kọ́ nǹkan àwọn náà ti ń kọ́ bíríìjì ara wọn n tó wá ṣẹlẹ̀ ni pé tán sọ fún yín ni pé láàárín yẹn ẹ béèrè pé àwọn bàbá wa tó ń kó lọ sí ìlú wọn kí ló lọ kó wọn ṣe torí mo sọ̀rọ̀ nípa Chinua Achebe àti rẹ́kọ̀dù Biafra war tó rìkọ́dù tó bá di 500 years táwọn ọmọ 500 years to this time bá ka ìwé Chinua Achebe wọ́n á sọ pé 2 million 2 ní Chinua Achebe rìkọ́dù pé wọ́n pa ní Biafra war ọ̀rọ̀ yẹn dẹ̀ ni wọ́n máa believe 100% torí pé òun ó wà nígbà war yẹn ó witness ẹ̀ àwọn dáàdì tèmi wọ́n witness ẹ̀ àwa kéré àwọn ọ̀tẹ̀ tí bí àwa rárá wọn ò tí bí àwa rárá generation tiwa wọn ò tí bí wa 1967 àbí 1960 something wọn ò tí bí wa nígbà yẹn so at the end of the day n tá a bá gbọ́ òun la máa believe now the same thing ni gbogbo development tó happen ní Europe tẹ́ bá dé Liverpool tẹ́ bá dé all of those areas àwọn Bristol they will tell you this development is done by black people ẹ lọ America fúnra ẹ ní White House people the black people they do all of this work báwo ló ṣe lọ́pọlọ láti kọ́ àwọn pílà yẹn tó bá pẹ́ òyìnbó ló ṣẹ̀ wá kọ́ wa bá ṣe ń ṣe pílà láfíríkà but torí pé wọ́n ti kọ́ this thing in Egypt pyramid ní Egypt for donkeys of years kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní wá kó àwọn ìran Yorùbá àtàwọn ìran tó súnmọ́ wa ní ẹrú ṣùgbọ́n àwa gbà pé Yorùbá ò tẹ̀ tí ṣe kan bíi pé ewé la ń rómọ́ ìdí wa nígbà tí òyìnbó dé Benin War ó ti wà o oríṣiríṣi nǹkan ló ti wà nílẹ̀ Yorùbá o a ti bẹ̀rẹ̀ sí ní fi ilẹ̀ mọ́lẹ̀ a ti ń gé block a ti ń fi block yìí mọ́lé o tó lè má jẹ́ cement gbogbo nǹkan wọ̀nyí tó bá pé òyìnbó ló mú wá fún wa ibo làwọn ti rí raw material tó ń lò ṣé wọ́n ní lórí ilẹ̀ wọn ni lithium tán fi ń ṣe bátìrì lónìí Áfíríkà náà ti ń kó lọ tán lọ ń ṣe é are you understanding me Bami? I'm with you. tó bá pé àwọn ló mú development yẹn wá ibo làwọn ti rí raw material tán fi experiment yẹn àwa la ṣe lójú wọn ẹ mọ̀ pé bí Èkó ṣe rí ní 150 years ago kọ́ ló ṣe rí lónìí bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ló rí ní 500 years ago àwọn kan wà tí wọn ò tiẹ̀ ráyè kọ history yìí fún wa àwọn kan wà tí ò ráyè láti sọ gbogbo kan yìí fún wa and ẹni tó fẹ́ jẹ ogún ológun ìtàkìtàn ni yóò pa àwọn history tán parẹ́ ó ti pọ̀
wọ́n dẹ̀ parẹ́ wọ́n successful for 100 years kan so that the next 100 years tó ń bọ̀ another narrative tá a bá mú sílẹ̀ fún yín lẹ máa gbọ́. Mo fi sínú àgbẹ̀. Yorùbá náà ti sọ ó ní tí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan ṣoṣo. Náà gbogbo òtítọ́ yìí kẹ́ ẹ mú pọ̀ ẹ má bá wọn sọ mọ́. pé àdédébẹ̀ lọ́jọ́ kan náà ẹ má bá wọn ever sọ níta mọ́ pé òyìnbó ló mú education wá fún wa bí civilization wá fún wa àti civilize. Go back to Egyptian history read it dated back 1513 BCE ni wọ́n ti ń kọ ìwé ni wọ́n ti ń kọ nǹkan tẹ́ ẹ bá tẹ̀ ká ti gbogbo nǹkan tẹ́ bá ká tinú bíbélì tó sọ pé Mósè wọ́n kọ nǹkan sára wàhálà wọ́n ti ń kọ nǹkan ní ilẹ̀ Íjíbítì tó jẹ́ Áfíríkà ní a very long time ago wọ́n ti ń ṣe ọtí wọ́n ti ń sọ di wine wọ́n ti ń ká fúrúùtù àwa la ní ilẹ̀ tó sàn fún èso wọ̀nyí wọ́n ti fi fúrúùtù wọ́n ti ń sọ di wine wọ́n ti ń mú ọtí wọ́n ti ń ṣe fermentation processing wọ́n ti ń ẹ̀bàmù òkú wọ́n ti ń fi yeast wọ́n ti fi ń ṣe bread. Go and read history. Wọ́n ti ń ṣọtí kà wọ́n ti ń ṣọtí ìṣẹ̀kẹ̀tẹ̀ wọ́n ti ń ṣe burúkutu àti ń dá ẹmu nínú ọ̀pẹ. Ṣé òyìnbó ló kọ́ wa pé ẹmu inú ọ̀pẹ ṣe ń mu? Ṣé òyìnbó ló kọ́ wa pé ẹmu inú ọ̀pẹ tá bá da omi kan wà nínú ọ̀pẹ tó máa jò sínú inú ike tá dẹ̀ máa mú? Ṣé òun ló kọ́ wa pé tó bá ti lọ́jọ́ mẹ́ta ó máa kan àfi ká sè é ká sọ di ògógóró ká sọ di ethanol? Di òní olóni à ń ṣe níkàlẹ̀ lọ́dọ̀ wa wọ́n ń ṣe lárògbò wọ́n ṣe láwọn ìlú Calabar ṣùgbọ́n torí pé ẹ̀sìn Ísírẹ́lì yìí ọmọ Ísírẹ́lì ni wọ́n dá fún ìwọ tó bá dẹ̀ ti gbà á ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá kò ní jọ ẹ́ lójú ilẹ̀ Ísírẹ́lì yẹn ni wàá máa jà fún. Nígbà tó dẹ̀ béèrè lọ́wọ́ ọ̀kan nínú àwọn tó láwọn rí ìṣípayá wọ́n ní àwọn wo ni yóò jogún ìjọba Yahweh yìí ó ní àwọn 144,000 láti ìdílé Judah láti ìdílé Rúbẹ́nì láti ìdílé Benjamin 12,000 láti ìdílé Joseph 12,000 láti ìdílé ilé Manasseh 12,000. Èwo ni ẹ̀yà Yorùbá nínú ẹ̀yà Judah? Èwo ni Yorùbá nínú ẹ̀yà Benjamini? Èwo ni Yorùbá nínú ẹ̀yà Rúbẹ́nì? Jésù sọ categorically pé wọn ò rán òun sí àwọn ará Àkúrẹ́ pé àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù ni wọ́n rán òun sí. Ṣé àgùntàn ni yín ni? Ṣé ẹ sọnù ni? Àbọ̀mọ Ísírẹ́lì ni yín? Ó ní wà òun ò kì í ṣe ọmọ Ísírẹ́lì ó ní kí ṣó possible kan máa jẹ nǹkan lórí tébù pẹ̀lú ajá ni. Ó mì pé ẹni tó bá ti jẹ́ ìran Ísírẹ́lì tó sọnù ajá ni àwọn yẹn. Ẹ jọ̀ọ́ ṣé ajá ni bàbá wa Déjì l'Ákúrẹ́ Bami Cruz? irọ́ o àwẹ̀ àbáyé irọ́ rẹ̀ pé ṣe ajá náà. Nkí Jésù pé ìyàn ẹ̀yà kan kẹ́ ṣe ara Ísírẹ́lì lẹ́yìn. Kẹ́nìkan pé àbàmì lájá sọ́sùwọ̀n. Kò bára mu. So ohun tá à ń sọ gan nìyẹn. Now àwa mú ẹ̀sìn àwa gbé lérí àwa ń wò bí pé wọ́n ṣe wá ní favour. They never do favour. Ọmọ tó ṣe electrical engineering ò lè tú rédíò. A ní a lot of mechanical engineering. Ọmọ tó kọ́ mẹkáníìkì létí ọ̀nà ló máa padà tún engine mọ́tò palẹ̀. Ẹni tó ṣe mechanical engineering yẹn kò lè tú mọ́tò. We have them in our universities. Everybody keke wọ́n claim engineer olówó Èkó engineer Àkànbí wọ́n claim engineer Jos. Bẹ́ẹ̀ ni wọ́n kàn fi síwájú orúkọ ló wà underdevelop jù. Ọmọ India la lọ ń gbé tó wá ń ṣe ọ̀nà yẹn ẹ̀dẹ̀ ni wọ́n mú education wá fún yín. Irú education wo? Ṣebí course tẹ́yìn study yẹn náà ni ọmọ China àtọmọ India tẹ́ lọ gbé wá yẹn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn ò tiẹ̀ study ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán wá iṣẹ́ Nàìjíríà yẹn ẹlẹ́wọ̀n ni wọ́n ti ṣẹ̀ ní kọ́ńtì wọn wá wà ní prison. Inú prison yẹn ni wọ́n ti kọ́ iṣẹ́ yẹn. Gọ́ọ̀mẹ̀ntì wọn wá rán wọn kúrò nínú prison yẹn kan wá ṣiṣẹ́ Nàìjíríà. Gbogbo owó tó ń pa àpò gọ́ọ̀mẹ̀ntì wọn ló ń pa padà sí. China will not just leave you in jail.
Korean will not leave you in jail. Kò kàn máa waste sí jail yẹn kó máa jẹ oúnjẹ wọn. Wàá kọ́ iṣẹ́ wàá mọ iṣẹ́ tí ẹ̀sùn ẹ ò bá jẹ́sùn tó le wọ́n rán ẹ kúrò ní country wa lọ represent country wọn ní ìlú míì. And all of these people are developing their country. Wọ́n wá bí gbogbo owó tán bá sọ fún ó máa report padà fún government country ẹ̀ tí wọ́n lè fi track àti lára wọ́n lè ṣe ẹ̀kan tán fi track ẹ̀. And we in Nigeria, we study that same course. We can't do anything. Ordinary ìṣáná àti toothpick. Wọ́n import ẹ̀wọ̀n Nigeria ní ẹjọ́ education wo ló fún wọn mú wá fún yín sà. They only brought English language to you so that you can learn English to read the Bible. And come and work in their country. Work in their country wo? Work in their country called to work in their company. Nígbà yẹn àwọn company wa àwọn offices wọn kó o lè interpret ẹ̀sìn yẹn fún wọn. Ṣùgbọ́n àtìgbà tí Samuel Ajayi Crowther táwọn yẹn ti lọ kọ́ èdè tán interpret ẹ̀ sí Yorùbá gbogbo education system yẹn ò ní mínimọ́ wọ́n interpret Bible fún yín kí ló yẹ tán interpret Ayankoa physics àti àbá biochemistry ní sí Yorùbá. Bami Cruz ẹ̀yin ni mò ń sọ o. Lamlad chemistry and biology kí ló yẹ tán interpret ẹ̀ sí Yorùbá kí chemistry yẹn bá lè yé yín yékéyékélé dé yín. Why do they interpret only the Bible to Yoruba? This is what we are talking about. They never do you any favor. They never do you any favor. They never brought any civilization or development for you. It's all scar. Àti ń lo ewé dóngóyárò àti fi ń kí ọ malaria nílẹ̀ Yorùbá lọ́jọ́ tó ti pẹ́. Adẹ̀má sí àgbo yẹn wọ́n ní kí bukọ́ọ̀pù kan fún. Ìgbà tó pẹ́ wọ́n manipulate yín wọ́n ní àgbo yẹn dangerous fún yín o kò ní measurement. Quality control is very important. Àwa náà ṣe as professional course. I say as professional course ta kọ a whole lot of page sínú booklet fún lecturer àwa kó lè pass wa tí wọ́n fẹ́ pass course yẹn ní medical field. Pé kò sí quality control nínú gbogbo kìíní yẹn argue pé mímu àgbo ó dangerous fún kidney. At the end of the day àgbo yẹn àwọn bàbá wa dẹ̀ mú wọ́n ṣe fọ́mọ àwọn ọmọ mú but at the end of the day wọ́n ní àgbo yẹn ò dá o àwọn kan tẹ̀ tún ní ẹ̀ṣẹ̀ ní kó lo ewé egbò ṣùgbọ́n kí ló ń ṣe paracetamol tán ṣe wá fún ẹyẹ ewé àti egbò yẹn náà ni wọ́n process tomis mọ́ chalk tán gbé fún ẹ capsule yẹn ewé àti egbò yẹn náà ni they go through processes some are bacteria some are microorganism acted on it. Some will go through bàbá Àkànbí ṣe mọ̀ pé measurement yẹn gan bàbá wa ti measure already. Wọ́n máa sọ fún ẹ pé ewé dóngóyárò wọ́n lè sọ fún ẹ pé 7. Wọ́n máa sọ fún ẹ pé ewé gbogbo tó fẹ́ fi sí wọ́n ní 4. Wọ́n ní bóyá ilé tó máa ní atare wọ́n ní kò gbọdọ̀ ju atare ẹyọ kan. Bẹ́ẹ̀ ni. Àwọn gan ti ṣe measurement yẹn already. Bẹ́ẹ̀ ni èyàn nínú ìṣègùn wọ́n wá ní kó wá ewé ọgbọ́ 16 kò sí kó ewé kìíní 16 kò sí wọ́n méyọ ẹ̀ wéètẹ̀ wọ́n mọye tó máa dáa fún ara ẹ̀ wọ́n ní gíláàsì kan ni kó máa mú láràárọ̀ o gíláàsì kan ni kó mú láàárọ̀ kó mú kan lọ́sàn-án kó mú kan lálẹ́ wọ́n brainwash wa. Is there no medicine in Nigeria before they brought College of Medicine? Àwa ń gbàgbé gbogbo kìíní àwa misinterpret westernization and westernization for education. Ṣé àti máa rán aṣọ ni ṣé àti máa hun aṣọ ṣé àti máa pa aṣọ láró àti ṣe tie and dye àdìrẹ nílẹ̀ Yorùbá. Àwa tèkẹ̀ bí pé ẹnìkan gbé machine kan wá fún wa àwọn bàbá wa ló lọ develop kìíní nílùú wọn wọ́n kọ́ wọn lọ ṣoko ẹrú nílùú wọn ni wọ́n dẹ̀ kọ́ wọn àwọn bàbá wa ló kọ́ wọn àwọn bàbá wa ló kọ́ bridge fún wọn. They destroyed this land and by the time they brought those our forefathers back àbí àwọn ọmọ táwọn bàbá wa ti kọ́ ní iṣẹ́ yẹn lọ́hùn tán kó wọn padà wá wọ́n wá fi ń kó wa jẹ bí pé àwọn làwọn ṣẹ̀fẹ̀ wá develop wa. This land has been developed. This land has been developed. Ṣùgbọ́n ìbá àwọn òwe nìyẹn àwọn òwe ọlọ́gbọ́n ṣé òyìnbó ló kọ́ wa ní òwe ni torí ẹ ń ṣe bíi pé àwọn bàbá wa ò ní làákàyè orí wọn ò ṣí ṣé ìgbà tó yìnbó wá ni àwọn bàbá wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi òwe ṣe ẹ̀sìn ọ̀rọ̀ ni tán fi ọ̀rọ̀ ṣe ẹ̀sìn òwe
kí ló dé tẹ̀yìn ọ̀rọ̀ òwe mọ́ bá mi òwe mélòó ló ti form nínú nǹkan tó ṣẹlẹ̀ ní sàkání ẹ Mr. Bami. mo ti form a lot. Well, a lot of òwe bí i punchline and wordplay in your songs. I know you might have done that. Yes. Because we musician. Oh yes, àwọn òwe wà tó yẹ pé mo kọ sílẹ̀ kò sí òwe kankan tí àwa náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ́ sí tó yẹ pé inú àwọn òwe tí àwọn bàbá wa pé àwọn òwe tí bàbá wa. a sì lè kọ́ sí bàbá mi a sì lè kọ́ sí bàbá wa kan tó pé. Foundation tí àwọn bàbá yẹn ti fi sílẹ̀ náà ni à ń tẹ̀lé nínú ìmọ̀. But kí ló dé táwa ò develop mọ́ òwe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tó ṣe kinní kan ọ̀rọ̀ tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírí tó bá ṣe gúnugún kinní kan ṣe kinní kan wọ́n ní oyè tó kanra àwo ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ́ wọ́n wo nǹkan méjì papọ̀ wọ́n dẹ̀ ní bí àwo yẹn àtẹ̀dẹ́ bí àwọn súnmọ́ra wọ́n ti wá wọnú ara àwọn èèyàn wọ́n ti wá nǹkan kan ló máa ń bí òwe kan about mi ò yé. Yeah. I'm really. You can create more with everything happening your daily day nǹkan tó ṣẹlẹ̀ lójúmọ́. Bàbá Àkànbí ò ṣé kí sáré ka lẹ́tà yìí fáwọn èèyàn wa kan tó mọ̀. So lẹ́tà yìí ni lẹ́tà King Leopold tí wọ́n rí mú. So ẹ jẹ́ ká tẹ́tí sí ẹ máa gbọ́ nǹkan tó sọ nígbà tó ti kọ́kọ́ wá survey. Gbogbo lé o Big Joe ẹ jẹ́ kí n kà lóyìnbó kẹ́ máa tún ní Yorùbá kó bá lè dùn. Oh yeah. Only I have traveled across the length and breadth of Africa. Ó ní mo ti rìn káàkiri o ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì ìlú aláwọ̀ dúdú. And I have not seen one person who is a beggar. Ó ní mi ò rí ẹnì kankan èyí tó ń tọrọ jẹ. Who is a thief? Such wealth I have seen in this country. Èyí tó ń tọrọ jẹ àbélè tó ń jalè. Ó ní àwọn ọ̀rọ̀ tí mo rí nílùú yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ kàyéfì. Such high moral values. Ó ní àwọn ènìyàn tí wọ́n ní ìwà pẹ̀lẹ́. People of such caliber that I do not think. Okay. Àwọn ẹ̀yà yìí wọ́n jẹ́ ẹ̀yà tó yàtọ̀. That I do not think we would ever conquer this country. Ó ní àwọn ò rò bóyá àwọn lè borí ìlú yìí o. Unless we break the very backbone of this nation. Ó ní àyàfi tá bá kán igun ẹ̀yìn ìlú yìí àfi tá bá kán nìkan la fi lè borí wọn. Which is our spiritual and cultural heritage and therefore. Ó ní nǹkan tá lè ṣe ni pé àwọn nǹkan àṣà àti ṣe wọn ká bàjẹ́ ká kán àti àwọn bí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọ wọn ní nǹkan. I propose that we replace our old and ancient education system. Ẹ máa gbọ́, wọ́n ní ó wá lòun gbà wọ́n nímọ̀ràn wípé di ọ̀nà tí wọ́n fi máa ń kọ́ àwọn ọmọ wọn ní nǹkan wípé kí a pààrọ̀ ẹ̀. Our culture. Àwọn ìṣe àṣà àti ṣe wọn káwọn pààrọ̀ ẹ̀. For if the Africans think that all that is foreign and English is good and greater than their own. Wọ́n ní tí àwọn aláwọ̀ dúdú tó bá ti wá rí wípé nǹkan tó wá láti ọ̀dọ̀ àwọn òun ló dáa jù tí wọ́n lọ. They will lose their self-esteem. Wọ́n máa sọ ara wọn dànù, wọn ò ní ara wọn ò ní iye mọ́. Their native culture and they will become what we want them, a truly dominated nation. Ó ní nígbà yẹn àwọn máa lè wá ṣe kíni àwọn lè máa borí wọn torí pé wọ́n ti sọ àṣà àti ṣe gbogbo wọn ti sọ dànù. So tẹ́ bá wo ìsàlẹ̀ yẹn ẹ rí date ìgbà tí wọ́n kọ kíní yẹn British Parliament on 2nd May 1835. Bí ìwé ìbò ṣe leak out kò yẹ kó leak out. So one of the missionaries ló gbàgbé ẹ̀ sí àárín Bíbélì tó gbé wá sí ìlú Áfíríkà kan ibẹ̀ yẹn ni àwọn yẹn ti rí tí wọ́n ti pull ẹ̀ jáde síta. So this thing is not something that is supposed to yẹ ká ní dání.